ọmọ burúkú yìí. Hello Àkàndé, orí ọ̀dà, mo tútù sọ lẹ́ẹ̀kan sí orí ọ̀dà. Wọ́n ní ọmọbìnrin gbẹ̀mí bá ọ ṣe wàhálà tí mo fún ọ gẹ́gẹ́ bí ìyàwó, wọ́n lò ti lé jáde nítorí ìpamọ́ ti buké. Ike tó bù igi owó ni wò jẹ́ ń bá ọ sòótọ́ ọ̀rọ̀. Gbogbo tó o bá ti bá lára ọmọbìnrin hùn oríire ni o, oore ọ̀fẹ́ ló sì jẹ́. Nítorí ìpamọ́ tí wọ́n ń wò Ìbàdàn bí ẹ ń wọ̀yọ́ tójú rẹ̀ kan dà tí kejì ti ta, kí ló fojú ṣe? ọ̀gbádùn jẹ́ ń sọ bọ́ sòótọ́ ọ̀rọ̀, mọ́ wo teyín ẹ̀ tó jóná, eyín kọ́ la jẹ. Kí ló tún ṣe? Ọmọ níkẹ́lẹ́gì, kí ló wà nù kọ́mọ oníkẹ́lẹ́gì ẹ̀ wá gbà mí gbogbo ọmọ Nàìjíríà nìwọ́n wá kẹ́rù ẹ̀dá ta lọ́lọ́ ò lè fẹ́ mọ́. wò jẹ́ ń bọ́ ọsàn tí ń jò tọ̀rọ̀. Ojú fa etí di ṣebétí ló di tọ̀hún ò di. Ọ̀gbádùn o lọ́wọ́ lọ́mọ ta ló lé sí mi pé kí bàbá náà fẹ́ nǹkan wọn. Orí ẹ̀ ò pé wà láì gbọ́ tó o bá táyé wá tó o bá fọ̀rọ̀ ìyàwó lọ́mìíràn níbọ̀ wáyàwó mọ́. Wá gbà mí ọmọ Nàìjíríà, yín ló pè mí kí n bóun wáyàwó mọ́ mọ̀ bá wáyàwó ní ká ń ka gbogbo oríṣiríṣi. Etí ọmọ di, ojú ọmọ fọ́, ọmọ ń wò Ìbàdàn bí ẹ ń wọ̀yọ́, ọmọ ní kéèlẹ́gì ní nǹkan oríṣiríṣi. Wà láì gbọ́ ẹgbọ́ ṣé mo jẹ̀bi? Kẹ́ẹ̀sì mọ wò ṣe bí ìwà lájẹ. Ọmọ tó jẹ́ ike bó ṣe wọn kò lè bá ágíù. Sọmọ tí ò tiẹ̀ lè sọ̀rọ̀ jàkẹ́ ni ọ̀hún àgíù. Ọmọ tó jẹ́ ike pèsè ní mọ́ dún tó bá ti fẹ́ sọ̀rọ̀. Ṣé mo wá jẹ̀bi?